Nínú èpísítélì sí ẹ̀rá éfésù, Paul aposteli ọ̀ràn létí o ọdẹ kọ́ ní tààràtà wí kán ra ògbà padà yìí gan ní àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí ra ògbà rẹ ògbà kẹ́lá yíká rẹ kété ọkọ̀ láǹfààní láti ṣe kọ́ mọ́ ra ògbà padà nínú éfésù orí kẹrùn ẹsẹ̀ kẹrìndínlógún lè àṣẹ ni lélẹ́bẹ̀ níwájú ọmọ ọlọ́kọ̀ tí ń ra ògbà padà ṣé ó nà mọ́ ra ẹ́ padà àbí àrípàṣẹ bíi ti Joshua kò kí oòrùn ké dúró kí ọjọ́ ké mọṣú àbí ògbà ká bá ti yóò wí kí odidi ijọ́ kan kẹ́ mọ sún síwájú la tó ra ògbà padà rọ́ kọ́ bá ra ògbà padà torí kété ọjọ́ kú fún ubi òun lẹ́sẹ̀ gbélé ní wí wàá rà padà wàá yá padà síta yẹ̀yẹ̀ nípa gbígba àdúrà lójoojúmọ́ kọ́ba òwò Daniel wà rí pé Daniel ó jèrè níbẹ̀ o ìlójoojúmọ́ ayé àtọ̀sí àtọ̀rọ̀ àtalẹ́ lè gbàdúrà kẹ́ wá ojú Ọlọ́run ríra ògbà padà wàá ṣọlọ́tẹ́tọ̀ nìyàn bíi ti Joshua àti Kálẹ́bù torí pé ọmọwé àǹfààní kan nìní wíwé ṣe títí ayé ayérayé káǹfààní nìkan ẹ̀yà lébẹ̀ ọjà kò lo ògbàgbọ́ kan ní ọmú ra ògbà padà ọmú yíun kọ dàbí kọ fẹ́ dàbí burúkú kọ yóò panijẹ kọ yóò gbé ni mì kọ yóò gbé ni sánlẹ̀ ọmú yí padà sún ayẹyẹ kọ dẹ̀ padà yá ṣe ọ́ ní àǹfààní kọ̀ọ̀yàn tẹ́ ra ògbà padà lùgbà kọ̀ọ̀yàn bọ́ mọ́ra jì fún iṣẹ́ ìránṣẹ́ àkókò kan ní náà wákàtí 24 kan ní lọ́ọ̀rìjọ́ òun náà ní kété ọ̀rìyàn ní ṣùgbọ́n nínú lílo rẹ̀ náà ní rákàn kàn múra jì kàn ń sìn kàn ń ṣe kété kó jẹ́ pé á gbé ògo Ọlọ́run á gbé yàga ríra ògbà padà nírú àkókò kan káyẹ̀ á bá ọ̀nìyàn yọ̀ kúnlẹ̀ kí oró sórí eékún rẹ̀ kẹ́ a ṣèpẹ̀ fún ìyẹn ọmọ lòmúrè bóyá ń ṣàìsàn ni ẹ̀ lójú ikú àbí bóyá orílẹ̀-èdè àbí òpínlẹ̀ kú kétékété gbóná janjanjanjan kò gún ìjàlú ọ̀rá ọ̀nà kan yànyàn mọ́ra ògbà padà ẹ̀ ṣe kọ́lé gbàgbọ́ kan ra ká ó gbéra òun kọ́ bá ti rìn hàn nìkan múra ránṣẹ́ èèyàn olóṣèlú hàn èèyàn ọmọ òlu hàn èèyàn ọmọ alálẹ̀ hàn òun kọ́ bá ti rìn hàn náà yóò ṣe bó ṣe bá ọ̀rá ojúṣe rẹ̀ lórí ìgbàgbọ́ ni pé wàá má àdúrà ìṣèpẹ̀ wàá múra ògbà padà ríra ògbà padà òun ni bíi pé kọ́nìyàn múra ara rẹ̀ kẹ́ sora rẹ̀ pọ̀ pẹ̀lú Ọlọ́run bíi ti Dáfídì ni o wàá rí pé ọkùnrin ni èsúrù dán ọkọ ṣẹlẹ̀ sí rí èsúrù ṣubú kò dé bá rí á dẹ̀ padà mọ̀ọ́mọ̀ padà sèyìn sí ọ̀dọ̀ Ọlọ́run àsopọ̀ rẹ̀ ní èjì òkun já kó bá lọ sínú sáàmù orí 63 ẹsẹ̀ 8 lé wá rí pé tìkẹ̀tìkẹ̀ tipẹ́tipẹ́ lè Dáfídì ní sora rẹ̀ mọ́ Ọlọ́run ríra ògbà padà wọ́n ní í ṣe pẹ̀lú kọ́ ọ̀nìyàn kẹ́ a dúpẹ́ kẹ́ mórí ahàn kẹ́ a yin Ọlọ́run bíi ti olórí Dáfídì ìyá orí Dáfídì orí 24 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3 ríra ògbà padà ọ̀rá ọ̀nà kò ṣe gbòógì kọ́yọ̀ múra ògbà padà náà ni pé kété àkókò kíráyé mi ṣòfò kàn mí lẹ̀ tá ká kàn mí ṣùọ́ ká kàn purọ́ mọ́ ní ká kàn sọ̀rọ̀ èyí ká kó lorú àkókò bẹ́ẹ̀ yìí nìkan mọ́ a ka ọ̀rọ̀ Ọlọ́run bíi tìyàn ọlẹ́gbàgbọ́ Bèríà nínú Iṣẹ́ Àpọ́stélì orí 17 láti ẹsẹ̀ 10 dé ẹsẹ̀ 11 Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ra ògbà ra padà ire o.